ẹ̀yin èèyàn tẹ́ wà lórí ayélujára yìí mo bẹ̀rù yín o ẹ̀rù yín bà mí o ọ̀nkú yìí ọ̀rọ̀ yìí pọ̀ o ọ̀rọ̀ yìí pọ̀ sí ìyá àti ọmọ kí ló dé ṣọmọ Ìlọrin ni yín ni àbọ̀mọ̀ Ìbàdàn eléyìí pọ̀ o ọ̀nkú dádì wàláì ọ̀rọ̀ yìí ti pọ̀ jù kí ló dé. torí pé ẹ fẹ́ pé Lizzy ò níyà èmi nìyá Lizzy èmi ìyá ẹ̀ nìyí. ẹni sùúrù ẹ kálẹ̀ gbogbo ilé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ṣáà ti mọ̀ pé mi ń ṣe ọmọ tó yájú ṣáláàfíà lẹwà gbogbo ilé ńkọ́ ìṣẹ́jú kan láti gbọ́n wèrè orí ìyá òṣì nù wọ́n láwọn níyà wèrè ló yẹ kó sọ ó yẹ kó díwọ níyà wèrè ó yẹ kó ní wèrè o ìwọ ni wèrè àgbà ó wá introduce wèrè ọmọ tó bí wèrè ń bí wèrè ọmọ wèrè náà wèrè ọmọ tí wèrè bá bí wèrè ló máa jọ mo sọ fún yín pé ọmọ olè ó máa jí pẹ́ńsù ọmọ aṣẹ́wó á fi àtíkè ìyá ìpamọ́ ọmọ wèrè náà ṣe gángangan láwùjọ kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n ẹ̀ tó fagbó sọ́wọ́ ṣóun wo táìmù tó máa jáde ni ọmọ tí gbogbo ayé ń fọ̀ bíìdì ọmọ tí gbogbo ayé ní ọlọ́run ò má jẹ́ arírú ẹ̀ láyé ó ní wọ́n pè lọ́mọ ẹ̀ kí ni nǹkan tó dùn mẹ́nu tí Lizzy ń ṣe láyé tó jó ohun àmúyangàn tó jó ohun tó lè gbàdúrà pé gbogbo ọmọ tó bí láti inú ẹ̀ kan korú àgbákò tí Lizzy kù aláṣọ èpè aláṣọ òfò aláṣọ ẹ̀wọ̀n aláṣọ àṣeèrì aláṣọ àfàtó aláṣọ pìtìpìtì ó bá gbàlagbà lọ́nà ọjà oníkókó ẹ lọ́gbọ́n ṣé o mọ̀ bẹ́yà gọ̀ ló bá dàgbà ni mo dúpẹ́ ọba tó láyé èmi ò tara àwọn ìyá olórí burúkú àwọn ìyá òfò tí wọn ò lè mú yangàn láwùjọ bí irú àwọn ìyá òṣì mi ò tara wọn jáde ẹ bá kàlélúyà ẹ sì praise the Lord. mo jáde lónìí bẹ́ẹ̀ bá mọ̀ torí ẹ̀ ń wá fọ́tò mi káàkiri Lizzy is my. ta ló wá fọ́tò wèrè yìí kiri èyí tá a rí gan kí lẹ́jọ́ ọjọ́ lórí burúkú tírúntírún ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ aláyé bí ta ló wá fọ́tò yín kiri ta ló wá fọ́tò yín kiri kí láyé fi fọ́tò yín ṣe a ti wo fọ́tò àwọn ìyá alálùbáríkà tán àwọn ìyá tójú wọn pawó kó má ìwọ pósítà àwọn ìyá tá à ń wò tá à ń tún wọn wò nú ọlá nínú ìgbéga nínú ìbàlẹ̀ ọkàn ṣẹ́yìn ìyá olórí burúkú ewé ojú omi tọkàn yín ò balẹ̀ lọ́sàn kò balẹ̀ lóru ẹ̀yin ìyá òṣì gbìmọ̀ òkùnkùn kí láyé fi fọ́tò yín ṣe ẹ lọ lẹ́mọ́ under bridge níbi táwọn wèrè ń kẹ́rù sí ìyá òṣì. Lizzy ìbùkún olúwa. ẹ máa mọ̀ pé wèrè ló mẹ́sẹ̀ wèrè tọ̀ olè ló mọ ẹsẹ̀ olè tọ̀ olórí burúkú ló mọ orúkọ olórí burúkú ẹgbẹ́ ẹ rí bó ṣe dùn mọ̀ràn mọ́ yín lẹ́nu orúkọ ìbànújẹ́ dùn lẹ́nu yín ẹ̀yin ìyá òṣì èwo náà wé sórí ìgbàanú ọ̀lẹ ìyá òṣì aláṣọ pínkì ẹ ti upgrade ẹ wọ dúdú mọ́ wọnú ẹgbẹ́ àjẹ́ ṣé ìwọ ló fún Lizzy lájẹ àbí Lizzy ló fún ẹ lájẹ àjẹ́ tí gbogbo yín fi ń pín ẹwà lọ́wọ́ ẹwà lọ́fà ẹ̀fà àwọn ìyá òfò tó bá jẹ́ pé ìdájọ́ ọwọ́ ó wà fún àwọn abiyamọ lórílẹ̀‐èdè wa tàbí ní àgbáyé irú ìwọ ìyá tó sọ̀rọ̀ ikú mẹ́ta ló yẹ kán fi pa ẹ́ wọ́n kọ́ ta ẹ́ ní bàṣúkà kán jù ẹ́ sínú omi kán wá mú ẹ jáde nínú omi yẹn kán wá sún ẹ́ mọ́ mọ́tò ọ̀sán kó bẹ̀rẹ̀ láti iná lè dé omi tó wojú ó bẹ̀rẹ̀ látàbẹ́ bì oníyanrìn mo mọ̀ pé pẹ̀lú orí nítorí gbógẹ́gbógẹ́ bí àwo sẹ̀mó yìí o ò lè débi kúnlé tí gbogbo ẹran ara yín fi máa jàjẹ́ ẹ̀yin ìyá òfò ìwọ jáde wá pé wọ́n ló bí Lizzy olórí burúkú ọmọ tó ba ayé jẹ́ ọmọ tó ń ba gbogbo abiyamọ nínú jẹ́ káwá ló lórí burúkú abiyamọ kan kó lòun bí òfò ṣe yín ìyá o òfò ṣe yín oṣù lórí ẹbí yín. á pè tán wèrè aya làbúbù squad irú àwọn ló ń ra òun e ẹni ègbín lòun ẹ̀rọ tálábàrọ̀ gbé ṣó máa bọ́ síta aya làbúbù mo ṣọ pé oúnjẹ ẹ̀sìn ní làbúbù ìwọ ò tiẹ̀ ò lè ní lábútú yẹkẹ ẹ̀yin ìyá olórí burúkú tó yẹ pé ẹ̀yin lẹ máa ń gba sátidé lọ́wọ́ ọkọ ẹ máa ń gbé sunday lé wọn lọ́wọ́ àwọn ọkùnrin òfò tán rìnrìn ìṣẹ́ tẹ fi sọ wọ́n dìdàkudà tẹ kó gbórí móòtù sẹ́gbẹ̀ẹ́ wọn dáàdi somebody à ń bọ̀ orí yìí ti bu aláṣọ òfò àbí kí náà pè ayé yìí ti ta orí tó dàbí àtẹ láyẹn ẹwu ẹnu wọn pọ́n bí ìgbé ọmọ tó ń ṣe yín
ṣé ìyá leléyìí àbí yálàyàlá, ṣé èèyàn leléyìí àbí yánpọnyànpọn? Àlùbọ́nà ti bí yín gan, tá nìyá tó bí ẹ̀yin gan? Wèrè ló bí yín. No, abùgìjẹ ló bí yín. Abùgìjẹ bí wèrè, ẹ̀yin ni wèrè tó bí. Ẹ̀yin náà wá bí àdánù, ẹbí pìtìpìtì, àléébà àfàtò, ẹbí sílé ayé, ojú òtún á tì yín. Ẹ̀yin lẹ bí wèrè. Olúwa, má jẹ́ bí wèrè lọ́mọ, má jẹ́ di wèrè fún ìyá mi o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí, ẹ ní bímọ àríbanújẹ́.